àwa la ní ọdí òmu. Ní 1909 ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nílùú Mọdákẹ́kẹ́. Èyí ló mú kí àwọn àgbà mẹ́fà kí wọ́n ṣí kúrò níbi tí wọ́n wà, kí wọ́n ṣí kúrò nílùú Mọdákẹ́kẹ́, kí wọ́n ré kọjá láti lọ tẹ̀lú ọdí òmudó. Kí ló sì ṣẹlẹ̀? Pẹ́ǹtùká kan ló ṣẹlẹ̀, ẹbọ kan ni wọ́n gbé ní ọdún náà lọ́hùn, débi wípé ó tú ìlú, tó mú kí àwọn àgbààgbà, Akínsànyà Ògúnṣúà ó wà lára àwọn tó kúrò nílùú Mọdákẹ́kẹ́, Ọ̀tún Adéfàjọ ó fi ìlú Mọdákẹ́kẹ́ lẹ̀, Akérèlé Onílé Àrán òun náà wà lára àwọn tó kúrò nílùú Mọdákẹ́kẹ́ ní ọdún náà lọ́hùn. Ọ̀kẹ́ Akítìkorí, ẹ má gbàgbé, òun náà kúrò nílùú Mọdákẹ́kẹ́, wọ́n lọ tẹ̀lé ọdí òmudó nígbà náà ní 1909. Ọdẹ ò gbọ́dọ̀ mímú la mọ́